ó ní wọ́n fi Àdùkẹ́ Gold rúbọ pẹpẹ ni bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa ṣe sọ fún mi. orin kan Àdùkẹ́ Gold kọ orin kan ní bíi early last year àbí 2 years ago báyìí képe 2 years. ó ní wípé ó lóun di ẹbọ ṣùgbọ́n òun yí ohun Sátánì ni ohun tó bá ti di ẹbọ kì í wà láàyè. Bíbélì ní Ọlọ́run fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí í ṣe Jésù Kristi. Ó ní a fi ṣe ìràpadà, a fi ṣe ẹbọ fún gbogbo aráyé. Níta bá ti pè lẹ́bọ kì í tún dúró láyé mọ́. Bó bá jẹ́ pé ewúrẹ́ ni, àgùntàn ni, ohunkóhun ni tí wọ́n bá ti pè lóhun ètùtù tí wọ́n pè ní ẹbọ, tó bá tá bá ti lè sọ di ẹbọ, ẹni yìí ò lè wà láàyè mọ́. Lórúkọ Olúwa, gbogbo ìwọ tó tẹ àmì tó bá mi share fídíò yìí, ayé ò ní fi ọ rúbọ fún ẹlòmíì. Mo fẹ́ ká farabalẹ̀, èmi náà ti kọrin yẹn rí. Gbogbo ìwọ tó like Tọ́pẹ́ Àlàbí, ẹ bá mi share rẹ̀ fún àwọn olórin gospel wa, àgàgà bí Adéyínká Aláṣeyọrí, Àpèkẹ́ Ọlá, gbogbo àwọn olórin gospel tó fi lórí àwọn ọkùnrin. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó dá rúkèrúdò sílẹ̀ nígbà yẹn lórí ọ̀rọ̀ mo dẹbọ. Ṣùgbọ́n Tọ́pẹ́ Àlàbí kọrin kan lórí stage yẹn, òun yí tiẹ̀. Ẹ̀mí kan ló sọ fún pé lójú ẹsẹ̀ ìwọ kọ tiẹ̀ báyìí pé ìwọ ti di àbọrú àbọyè. Sórí ìtumọ̀ àbọrú àbọyè, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ mi o, ẹ farabalẹ̀ o. Tí àwọn babaláwo bá ti lọ sí gbòòrò àbí wọ́n lọ sí gbòdì tí wọ́n lọ rúbọ, tí wọ́n bá ti wá ń bọ̀, àwọn babaláwo tó bá pàdé wọn, wọ́n wá bí wọ́n pé àbọrú, àwọn náà ó dáhùn pé àbọyè. Ìyẹn ni pé ẹnìkan ti bẹ́bọ lọ, àwọn tí wọ́n lọ fi rúbọ ti bẹ́bọ lọ. Ṣùgbọ́n òun tòun o, àwọn táwọn ń bọ̀ yìí o, àbọyè ní tàwọn. Ẹni tó bá mọ̀ nípa ìjìnlẹ̀ Yorùbá kó máa sọ. Ìtumọ̀ rẹ̀ wá ní àbọrú, tó bá ti bí wọ́n pé àbọrú, tó bá ti ní àbọyè ni pé ẹbọ ti gbà, wọ́n á ní ẹbọ fín. Tó bá jọmọ Yorùbá gidi, wà ní pé orin yẹn dá kinní sílẹ̀ nígbà yẹn, but ẹni tó ní foundation orin yẹn gangan ó ní Àdùkẹ́ Gold. Wọn ò ní fọmọ rẹ̀ rúbọ, wọn ò ní fi ọ́ ṣètùtù ọ̀la, ayé ò ní fi ọ́ rúbọ, wọn ò ní fi ọ́ rúbọ ọjọ́ o. Àwọn ìjọ kan bẹ tẹ́ pé tí wọ́n rì mọ́lẹ̀ ó ń gbẹbọ o, ó ń gbódìdí èèyàn. Lórúkọ Olúwa, wọn ò ní fi ọ́ rúbọ, wọn ò ní fọmọ rẹ̀ rúbọ. Gbọ́ nígbà tó orin yẹn wá jáde, orí kúpìtì kan náà ti kọ orin yẹn ní Ẹdẹ, ṣùgbọ́n Sátánì ti ra gbogbo àwọn wòlíì tó ń bẹ lórí kúpìtì yẹn níyè lákòókò yẹn. Torí pé bọ́mọ yẹn ṣe kọrin yẹn, tó bá yẹ pé Sátánì ò bá ara wọn ní, ẹ bá mi share fídíò yìí dáadáa. Tí Sátánì ò bá ara wọn níyè ni Bíbélì sọ wípé ó ní Ọlọ́run sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, tí í ṣe Kristi Jésù lórí igi àgbélébùú. Ẹni tá bá ti fi rúbọ kì í wà láàyè, ẹni tó bá fi rúbọ kì í wà láàyè. Bí ìlú kan bá ń dàrú, tó bá ní kan lọ mú wọn ẹbọ, gbogbo ohun tó bá fi rúbọ bẹ̀ kò ní wà láàyè. Bí àdúgbò kan ò bá tòrò, gbogbo ohun tó bá fi rúbọ bẹ̀ kì í wà láàyè. Gbogbo ohun tó bá fi rúbọ kò tún ní dúró láàyè mọ́, kì í sí láàyè, ohun ẹbọ kì í sí láàyè. Àdùkẹ́ Gold wá kọrin yẹn lórí pẹpẹ kan, ó ní òun dẹbọ, ó lóun dẹbọ is a mislead. Sátánì ló gbé wá láti fi àṣẹ ẹnu rẹ̀ dé. Lórúkọ Olúwa, ayé ò ní fi àṣẹ ẹnu rẹ̀ dé ọ, wọn ò ní fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ dé àwọn ọmọ rẹ̀, ó ní dẹni táyé ò mọ̀ tí wọ́n mọ̀ sọ pé ó ní ṣe àwọn ọmọ rẹ̀. Wá gbọ́, báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́, àjọgbọ́ orin yẹn nísìn. Ó ń sọ ọ̀rọ̀ kan fún Tọ́pẹ́ Àlàbí níbẹ̀rẹ̀ orin yẹn, ó ní báwo ni Tọ́pẹ́ Àlàbí ṣe ṣe tó fi rí ògo yẹn gbé pẹ́, kówó rẹ̀ tí ò fi wó. Ṣùgbọ́n Tọ́pẹ́ Àlàbí dáhùn pé Ọlọ́run ni. Lẹ́yìn ìgbà yẹn ló wá sọ̀rọ̀ kan wípé òun ti di ẹbọ, òun di ẹbọ, òun ò gbé ẹbọ wá mọ́ fún Ọlọ́run, òun ti di, òun gẹ́gẹ́ yíra padà, òun sọ̀rọ̀ àwọn dẹbọ. Ó ní kí Tọ́pẹ́ Àlàbí náà sọ̀rọ̀ ẹ̀ dẹbọ. Lẹ́yìn ọ̀rẹ́ yìí Tọ́pẹ́ Àlàbí padà gba máìkì, òun náà ló ń dẹbọ. Ó wá ẹ̀mí yẹn wá sọ fún pé torí pé ó rí àánú gbà, bóyá àánú ìyá ni, bóyá àánú bàbá ni, ó rí àánú kan gbà lọ́jọ́ náà. Àánú yẹn ló wá fi sọ̀rọ̀ pé òun di ẹbọ, ṣùgbọ́n ẹbọ ti tòun àbọrú àbọyè lòun. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àbí kó tó di Kristẹni, ó ti gbélé babaláwo rí àbò mọ̀túmọ̀ Yorùbá, wàá mọ̀túmọ̀ àbọrú àbọyè, àbọrú àbọyè. Instead kọ́mọ yẹn náà ò gbé lọ bẹ́ẹ̀ kó náà sọ pé òun náà di àbọrú àbọyè, kò sọ bẹ́ẹ̀. Torí pé Sátánì ti ra níyè. Gbogbo wòlíì tó wà lórí pẹpẹ ń jẹ Sátánì ti ra wọn níyè. Mo challenge anybody. Mo ń bọ̀ lórí àwọn aríran sọnù ní CAC, àwọn aríran sọnù ní Sẹ̀lẹ̀, àwọn aríran sọnù ní Kérúbù, àwọn aríran sọnù ní gbogbo church káàkiri. Tó jẹ́ pé ìran tó bá ń trend, ìran olóṣèlú, ìran ọba kan, ìran kinní kan, ó fẹ́ kú, bàbá tó ti dàgbà tẹ́lẹ̀, ìran kó fẹ́ kú náà máa ń rí, ìgbègbè ọ̀run òkun òrí náà rí. Ìgbà tí olórin tó kú ní Khanes lẹ́nu ọjọ́ mẹ́ta yóò kún òrí. Ìgbà tí Àdùkẹ́ Gold yóò kún òrí, Ọlọ́run ò fún wọn rí. Torí pé Ọlọ́run mọ̀ pàgbára òkùnkùn náà ń lò. Wọ́n kàn wá tí wọ́n jẹ, wọ́n fẹ́ trend ni. Àwọn aríran sọnù, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ tiwọn. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ mo dẹbọ yìí, èmi ò ní dẹbọ. Èmi náà kọrin yẹn rí torí pé mo fẹ́ràn Àdùkẹ́ Gold. Is a singer. Ọlọ́run ó dẹ̀ jìyà kó tó dògo. Lórúkọ Olúwa, ìgbà tó go mi àti ẹ bá dé, a ò ní dẹni ilẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí Àdùkẹ́ Gold yìí, ìgbà tí mo rí post yẹn ní ìdájí yìí ni mo rí. Mo wá ń béèrè pé Olúwa, kí ló dé? Ọlọ́run wá jẹ́ kó yé mi pé ó sì pẹpẹ ìgùn ni. Ó ní àwọn wòlíì Báálì náà fi rúbọ nítorí pé òun gan fúnra rẹ̀ ó ti fi ẹnu ara rẹ̀ dèrà rẹ̀ pé òun ti di ẹbọ. Ó ní ó ti gbàgbé pé Kristi ọmọ bíbí òun nìkan lòun fi ṣe ìràpadà fún ayé. Ó ní láti ìgbà náà ẹnikẹ́ni ó di ẹni tó bọ́ kúrò nínú ègún. Ṣùgbọ́n ta ni èmi, ta ni ìwọ, ta lè sọ pé k'Ọlọ́run sọ wá dẹbọ. Nítorí bá ti fi rúbọ ẹkún àti ìpayín kékeré ni níbi wọ́n bá ti mú wọn ẹbọ, ó ní dẹbọ. Lórí stage yẹn ni Tọ́pẹ́ Àlàbí ti sọ pé òun tòun àbọrú àbọyè lòun. Àṣírí ikú tó pa Àdùkẹ́ Gold nìyẹn. Wọ́n kọ́kọ́ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ rẹ̀ sínú ìdè.
because ọ̀pọ̀ èèyàn nílò láti mọ àwọn nǹkan kan nípa tí àwọn olórin gospel wa ń kọ. Mo dẹ̀ tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olórin gospel tẹ́ bá ti gbówó wá fún yín tẹ́ ẹ charge 1.5 million 2 million tẹ́ ní lẹ fẹ́ gbà tẹ́ bá ti gbówó báyẹn fẹ́ mọ bí wòlíì yẹn ṣe ó ti di bàbá nìyẹn ẹ̀ ń lọ bẹ̀ lọ kọrin nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ pẹpẹ ni wọ́n fi nǹkan òkùnkùn tẹ́ ọ̀pọ̀ pẹpẹ èrò mo fẹ́ kérò pọ̀ kí ó sàjẹ́ pé mi nìkan ni káyọ̀ orí mi kí n ní branch bíi ti bàbá Rìdíìmù kí n ní branch bíi ti Oyèdépò kí n tó kí ní kàṣẹ́ gbogbo èèyàn lọ́lọ́run fún irú grace bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé grace 1+ lọ́lọ́run fún ọ ó ṣe máa lò kò ní o máa rọrùn wọ̀. Tó bá jẹ́ pé àwọn wòlíì tó ń bẹ lórí pẹpẹ lọ́jọ́ yẹn orí pẹpẹ tó ti kọrin yẹn lọ́dọ̀ bàbá àbíyè tó bá jẹ́ pé Sátánì ò ṣiṣẹ́ láti ra wọn yè ni wọ́n pe ọmọbìnrin yẹn wọ́n á pe kúnlẹ̀ lẹ́yìn ìgbà tó kọrin yẹn tán wọ́n á wá pray fún láti ṣe ìràpadà àdúrà fún torí pé ẹni tó bá dohun ẹbọ kì í sí láàyè mọ́ Tọ́pẹ́ Àlàbí ń retí ẹ̀ lọ́jọ́ yẹn láàrin ẹgbẹgbẹ̀rún èèyàn ó ní àbọ̀rú àbọ̀yè lòun tọ́ bá ti ní àbọ̀rú ẹni tí ó dáhùn àbọ̀yè lẹ́ni tó bọ̀ tí ò bẹ́ bọ́ lọ ó ní dàbọ̀ àbọ̀rú àbọ̀yè ni wọ́n jẹ́ àbọ̀rú àbọ̀yè ẹni tó rúbọ tó yè ṣùgbọ́n tó tí wọ́n fi rúbọ òun ti bẹ́ bọ́ lọ gbọ́ bó nìyẹn ṣe bẹ̀rẹ̀ ẹ bá mi kà lọ. ẹ gbọ́ o ẹ bá mi share fídíò yìí dáadáa o ẹ bá mi share fídíò yìí dáadáa ẹ gbọ́. kí ló dé jẹ́ pé gbogbo ògbà tó bá wá wí bẹ́ẹ̀ náà ń dá wáyé. ó ní kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà táwọn olórin kan tán bá ti lógo tó jẹ́ pé ògo wọn ti bẹ̀rẹ̀ sí tàn yóò kàn dá wá wọn ò ní lógo mọ́ àbí kí wọ́n kú ó wá ń bi Tọ́pẹ́ Àlàbí pé bóun ló ṣe jẹ́ ayé ń bẹ má bá mi share fídíò yìí lórí ọ̀rọ̀ mo dẹbọ yẹn farabalẹ̀ wá rí ọ̀rọ̀ kankan tí ń bẹ nínú àṣírí ọ̀rọ̀ kan bẹ nínú ọ̀rọ̀ yìí ó ń bi Tọ́pẹ́ Àlàbí ó ní kí ló dé tó fi jẹ́ pé àwọn èèyàn máa ń gé òwò ṣùkùṣùkù dá wáíwáí kí ló dé ẹ má gbàgbé pé Mohbad náà sọ̀rọ̀ kan kó tó kú o ó ní kí ló dé àwọn èèyàn máa fi ń gé òwò ṣùkùṣùkù dá wáíwáí kí ló dé tó fi jẹ́ pé ọmọ ológo máa ń kú tògótògó wọn wàá sẹ́ máa fi ọ̀rọ̀ rẹ̀ wọn sẹ̀ wàá máa repeat ẹ̀ èmi àti òní kú tògótògó láyé ẹ farabalẹ̀ gbọ́ ó ń bi Tọ́pẹ́ Àlàbí ó ní kí ló dé tó fi jẹ́ pé òwò ṣùkùṣùkù dá wáíwáí làwọn ògo kan kí ló dé àwọn ògo fi ń kú láì tọ́jọ́ ó ti kú báyìí o Àdùkẹ́ Gold ti kú o ẹgbọ́n tó bi Tọ́pẹ́ Àlàbí. màmá o kí ló dé jẹ́ pé gbogbo ògbà tó bá wá wí bẹ́ẹ̀ náà ń dá wáyé. ṣó gbọ́. tọrọ òhókùṣù dáwáyúwá nírú wọn ni. Àdùkẹ́ Gold wá wà ńbẹ̀ ni kò ní wó dá wáwá fẹ́mi àti ẹ gbọ́ o máa gbọ́ o. ọkùn méjì torí mi ò gbọdọ̀ dá yín dúró. ayaba sakadabasha ayaba yàrá ya faruku ya bila náà. kàkà ká àjagun bàbá ní olọ́dúpẹ́. ṣógun tẹ́ ẹ ti rí tó ń bọ̀ ṣọ́pẹ́ la máa fi kó o àbí ìkayọ̀ bọ̀. eléyìí dára máa gbọ́. ọ̀la ńlọ́wọ́ bí aṣọ. Jésù. ògo ńlọ́wọ́ lẹ́wù o. Jésù. ìjìnlọ́kùn bí ẹṣin o. ẹ gbọ́ farabalẹ̀ gbọ́ àárín yẹn gbọ́ béèrè tó ń bi Tọ́pẹ́ Àlàbí ó ní kí ló dé tó fi jẹ́ pé ńgbà tá a bá lálàrógun ẹnìkan wá ní alọ́mọ dúpẹ́ ó rí ó lálàá kan ó rí nǹkan kan tó bá lẹ́rù wòlíì tó sọ̀rọ̀ yẹn fún kò mọ̀ túmọ̀ àlá ta ni wọ́n náà ń fà láàrẹ̀ lọ ta ló ń sọ àlá rẹ̀ fún ṣé kìí ṣẹni tí ò mọ̀ túmọ̀ rẹ̀ ṣé kìí ṣẹni tí ò mọ̀ túmọ̀ rẹ̀ tó kàn sọ fún pé lọ gbààwẹ̀ kó kàn gbàdúrà máa lọ dúpẹ́ ọpẹ́ ni kó máa lọ dá. ọjọ́ tó ti pẹ́ ẹ má gbé bọ̀ wá mọ́. ẹ gbọ́ máa gbọ́ o. ẹ ti ń gbé ẹbọ wá mọ́ mi látọjọ́ tó ti pẹ́ ẹ dúró ẹ má gbé bọ̀ wá mọ́. ẹ ti ń gbé ẹbọ fẹ́ wá ẹ má gbé bọ̀ wá mọ́ láti òní lọ gbogbo ọjọ́ wà níbí mo jẹ bọ́ mo dóni ẹbọ mélòó ni mo ti gbé wá tó ti fẹ́ gbogbo tó ṣe yé mo jẹ bọ́ mo dóni mo jẹ bọ́. ẹ ti ń gbé ẹbọ wá gbogbo ọjọ́ ẹ máa gbélé kẹ́ ẹ tó dé oore tó ṣe ti gbé ó ti kọjá ẹbọ tẹ́ gbé wá ṣáà rí bẹ́ẹ̀ ká kú paradà ká ẹ̀dẹ̀bọ́ bẹ́tà. o ò ní di ẹbọ o èmi ò ní di ẹbọ ìwọ náà máa tẹ ò ní di ẹbọ sọpọmọ mi ò ní di ẹbọ jẹ́ n ṣàlàyé ẹbọ fún ọ jẹ́ kí n ṣàlàyé ẹbọ fún ọ sórí ìgbà mi ń bẹ tó jẹ́ pé ẹni téèyàn tẹ̀lé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èso a máa mislead ènìyàn èso a máa fẹ́ fi ọ̀rọ̀ ẹnu èèyàn dèèyàn èmi àti ẹ ò ní dẹbọ lórúkọ Olúwa níwájú àṣẹdá Ọlọ́run tó dá ọ tó dá mi kò ní jẹ́ ń di ẹbọ fẹ́nikẹ́ni mi ò ní dẹbọ ìlú ìwọ náà ò ní dẹbọ ìlú wọn ò ní fi ọrú bọ ògo fún ẹlòmíì mislead ni Sátánì ló gbé ọ̀rọ̀ yẹn wá ìwọ kan bí mi pé bó Sátánì ṣe gbé wá lọ wọnú ìwé Matthew chapter 16 from verse 13 Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé ta ni àwọn èèyàn fi mí pè Pétérù wá dáhùn Pétérù ní ẹ̀mí mọ̀ sí ọmọ Ọlọ́run ọ̀gá ògo Jésù dẹ̀ súre fún ó ní látòní lọ ó ní orí àpáta yìí láò kọ́ ìjọ òun lé ó ní àfi kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lé ọ lọ́wọ́ lónìí ohunkóhun tó bá tú láyà ó tú lọ́run tó bá dè láyà ó dè lọ́run ní verse 18 to 19 nínú Matthew chapter 16 yẹn ṣùgbọ́n nígbà tó di 21 Jésù wá ń sọ nǹkan tí ó ṣẹlẹ̀ pé ẹ bọ́ lòun wọ́n á fòun ṣèrà padà fún àwọn ènìyàn òun ó lọ sílẹ̀ Ísírẹ́lì wọ́n kàn òun má gbélébù wọ́n fòun rúbọ ẹ̀ṣẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé pé wọ́n di ìrúbọ òun ti dẹbọ o bóun ṣe wà yẹ bọ lòun ṣùgbọ́n Pétérù wá sọ fún Jésù ó fà sí Jésù sẹ́yìn ó ní Jésù má sọ bẹ́ẹ̀ mọ́ èè ṣẹbọ ẹni wọ́n bá fi rúbọ kì í dúró láyé ẹni wọ́n bá ti dẹbọ
yálà níwájú Ọlọ́run ni àbí níwájú ènìyàn ni òun ò ní sí láàyè mọ́, ikú oró ni wọ́n máa ń kú. Jésù nípa ẹnu rẹ̀ mọ́ àti kọ́ látọ̀run pẹ́ bọ́ lòun. Mọ́ gbàgbé pé Bíbélì sọ fún wa pé ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ṣùgbọ́n Bíbélì náà ló sọ fún wa pé ó ní èyí ni àyànfẹ́ rẹ̀ tí ṣe ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí Ọlọ́run sì fi rúbọ fún ẹ̀ṣẹ̀ aráyé láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Táwa lèmi àti ẹ̀ tá a jẹ́bọ. Ìwọ náà ti kọrin yẹn rí, o ti kọ́ rí, àtijọ́ kọ́ rí, mo ti dẹbọ. Èmi ò dẹbọ o, mi ò dẹbọ, ẹ lè fi mi rúbọ. Ẹbọ ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo dorin. Orin mélòó lẹ ti kọ tó ti ká gbogbo rẹ̀ tó ṣe màmá o. Mo dẹbọ, mo dorin, mo dẹbọ. Àwọn ẹbọ mélòó ni bẹ́bí? Èmi dẹbọ. Mo dorin. Orin mélòó ni mo kọ? Mo dẹbọ, mo dorin, mo dẹbọ. Èmi gangan lẹbọ, mi ò dẹgbẹ́ra mi kọríta. Ẹ gbọ́ o, máa ṣí ọ̀rẹ́. Olùfáà ní gbẹ̀bọ, òun ló gbé mi lọ́wọ́. Olórí àlùfáà ní gbẹ̀bọ. Ní ọwọ́ wọn kéèmí kó má bàa fi ẹsẹ̀ mi kú òkúta. Ẹ máa gbọ́ o. Ẹ gbọ́dọ̀ kí ni wọ́n àti ejò ńlá lèmi fi ẹsẹ̀ mi tẹ̀ mọ́lẹ̀ torí mo jẹ́ ẹbọ ni. Bí mo bá kí ṣe ẹbọ, bí mo bá wá kí ṣe ẹbọ, Olúwa ṣe wọ́n ń gbà mí. Báyé bá gbẹ́bọ sórí tàwọn ní ẹbọ yìí gbà, ẹbọ yìí fín, ẹbọ yìí tù. Bí mo bá wá kí ṣe ẹbọ, ó ṣe wá ń gbà mí. Ẹbọ ni mí ló ṣe ń gbà mí o. Ẹ máa gbọ́ bó ń ṣe yí tiẹ̀ o. Ẹbọ ni mo jẹ́ ló ṣe ń gbà mí o. Mo dẹbọ, mo dorin, mo dẹbọ, mo dẹbọ, mo dorin. Ó tún nígbà mìíràn. 4 minutes tó kù yìí. Fi ẹbọ ṣáájú orúkọ èmi tí ń jẹ́ ẹbọ dùkẹ́. Ẹbọ kí ni wọ? Èmi ò ń ṣẹbọ o, mi ò ń ṣẹbọ o. Wọ́n ẹbọ méje lọ kí ẹbọ, ẹ̀yin ẹbọ kíra yín. Èmi ò ń ṣẹbọ, mo ò ní fi ṣètùtù. Ẹbọ mélòó ni mo lè rú tó lè ká gbogbo ohun tó ṣe? Mo dẹbọ. Ìṣó mélòó ló lè jó tó lè ká gbogbo tó ṣe? Listen. Sọ fẹ́yàn kan pé ẹbọ ń kẹbọ. Farabalẹ̀. Ṣé ẹbọ méjì ló wà bẹ́ẹ̀? Mo fẹ́ wo ẹbọ tó mẹbọ rú. Ṣọmọ kan tí ń rúra wa báyìí, àgbẹ̀bọ wa mọ́. So gbọ́rọ̀. A ti ń rúra wa báyìí. So gbọ́. Tó bá jẹ́ òwá kọrin bí mọ́, tó bá jẹ́ òwá kọrin bí, má kọrin mọ́, paradà kó dorin. Tó bá jẹ́ ijó ló wájó, pé mo fẹ́ wájó ni paradà báyìí kó ṣe kí ni. Wàá jó ní ìsìn tó bá mú ẹ má dà wọ́n lóhùn. Ṣé o ti rẹ́dì? 3, 2, 1, sọ bẹ́ẹ̀ yàn kan pé kò jẹ bọ̀. Mo dẹbọ, mo dorin, àbọ̀rú àbọ̀yè. Àbọ̀rú àbọ̀yè, èmi làbọ̀rú, èmi làbọ̀yè. Bẹ́ẹ̀ ni, àbí èmi mi orúkọ. Gbọ́n tí Tọ́pẹ́ sọ, gbọ́n tí Tọ́pẹ́ Àlàbí sọ. Ó ní òun tòun, òun làbọ̀rú àbọ̀yè. Nígbà tí iye rẹ̀ sí láàrin ìṣẹ́jú péréte. Ó ní òun tòun àbọ̀rú, èmi làbọ̀rú àbọ̀yè, àbíyè ni mí. Òun ti di àbọ̀rú àbọ̀yè. Àwọn èèyàn kan ní torí pé ó wà lórí òkè bàbá àbíyè lẹ́dẹ̀ ni. Ibẹ̀ lẹ́nìkan ti lóun dẹbọ. Ẹni tó dẹbọ ti lọ. Ó ní dẹbọ o. Ó jẹ́ tẹ àmì, ìní dẹbọ. Sọ̀rọ̀ Yorùbá, kò sọ̀rọ̀ Yorùbá tí ò ní ìtumọ̀. Torí ẹ̀ làwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe náà fi ń bá Tọ́pẹ́ Àlàbí fa wàhálà ńgbà yẹn pé kí ló dé tó fi lè sọ pé àbọ̀rú àbọ̀yè lòun. Torí pé àwọn mọ̀ ìtumọ̀ tó wí. Wọn ò mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn pé ẹnìkan ti sọ̀rọ̀ ẹ̀ dẹbọ. Olúwa sọ fún mi pé Emmanuel, ó ní wọ́n fi rúbọ pẹpẹ ni. Ó ní wọ́n fi Àdùkẹ́ Gold rúbọ pẹpẹ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa sì sọ fún mi. Olúwa wa ní pé nípa ohun rẹ̀ ló fi dé rẹ̀, òun ò kọ́ wípé kó kú ní kékeré. Òun ò sọ pé kó tojú àwọn ènìyàn tó ń fẹ́ràn rẹ̀ lọ sí àdúlé ọ̀run. Ṣùgbọ́n Sátánì gbẹnu rẹ̀ sọ̀rọ̀.